iṣẹ́ tí a fi san gbèsè. Kò sí bí gbèsè yẹn ṣe pọ̀ tó bá ṣiṣẹ́ yìí wẹ́rẹ́ ló máa san successfully. Kí ló máa sáré bá mi wá? Bá mi wá ewé àánú, bá mi wá ewé ẹ̀jìnrìn tútù tòòjọ́, tún bá mi wá ewé tábà tútù tòòjọ́. O ti kó sẹ́gbẹ́ kan. Wá bá mi wá kóró àgbálùmọ̀ tó kàn rìn ní ojú ọ̀nà tó mẹ́ni tó mú tó rí ṣàbí mẹ́ta. Tó bá ti rí mẹ́ta fọ́, yọ kíní funfun tó wà nínú ẹ̀yẹn, kó papọ̀ mọ́ gbogbo nǹkan tó ti wá yẹn, wá bu papọ̀ dáadáa tàbí kó lọ̀. Wá ọṣẹ, any kind of your ọṣẹ soap tó bá ń lò, ìbá jẹ́ white, ìbá jẹ́ ọṣẹ dúdú, ìbá jẹ́ ọṣẹ Ghana, ọṣẹ tó bá ti tẹ́ lọ́rùn tó mọ̀ pé you can use. Wá fi mix ẹ̀ dáadáa. Tó bá ti wá mix ẹ̀ tán, wá divine favour perfume yẹn, wá fi mix ẹ̀, má fún omi mix ẹ̀, má lo omi sí. Divine favour perfume yẹn ló máa fi ṣe omi. Tó bá ti wá fi divine favour perfume yẹn, wá fi mix ẹ̀ dáadáa, wá ike funfun, wá kó sí, wá dìpa. Gbé sílé fún 3 days. After 3 days ní ọjọ́ kẹrin, wá máa lò every time. Láràárọ̀ máa lò lóòrèkóòrè. Torí tó máa fi san gbèsè yẹn tán, ò lè mọ̀. Wá kàn rí pé ó ti san tán ni. Àánú kan máa dìde lọ́tùn lósì lóríṣiríṣi ọ̀nà tó máa yà ẹ́ lẹ́nu. Á jẹ́ fún wa lórúkọ Jésù. Ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ bá wa share, ẹ tún bá wa follow page yìí.